ẹ wá jẹ́ wá lọ sínú ọ̀rọ̀ tá a fẹ́ sọ gangan torí pé tá a bá mú àwọn eléyìí wá ẹlòmíràn wọn sọ pé wọ́n dá wọn lóhùn wọn mú àwọn yìí ní wá wọn sọ àwọn yìí ní ẹ wá jẹ́ lọ sínú tírà tí wọ́n ń pè ní al-Mustadrik ala Sahihayn lil Imam al-Hakim al-Mustadrik ala Sahihayn so àfáà tó ṣe tàkíkù tírà náà ni wọ́n ń pè ní Mustafa Abdul Qadir Ato ibi ilé òǹtẹ̀ tí wọ́n ti tẹ̀ ni wọ́n ń pè ní Darul Kutubi al-Ilmiyya tá a bá lọ ka volume 3 nínú hadith 4837 page 200 lọ́rọ̀ tí mo fẹ́ sọ yìí láti bá am Muhammad bin Ishaq anna Aba Talib wa Khadija bintu Khuwaylid halaka fi an wahid tí ó sáyìn àríyànjiyàn lórí ẹ̀ wọ́n ní bàbá wa ìyá wa Khadija àti Aba Talib àwọn méjèèjì wọ́n papòdà lọ́dún kan náà wa dhalika qabla mahajari nabi eléyìí ń jẹ́ ká nabi ó tó ṣe hijira kúrò ní Mákà lọ ìlú Mẹ́dínà lélẹ́yìí tá ń sọ yìí náà ní ìṣẹ̀lẹ̀ yìí wáyé bí thalathi sinina hijira ní ń kú ọdún 3 ká nabi ṣe hijira làwọn méjèèjì lọ wọ́n wá ní wa kana laha yawm tazawwajaha 28 sana lọ́jọ́ tá nabi ó fẹ́ Khadija níyàwó kana laha yani min al-umur ọjọ́ orí rẹ̀ ń jọ náà 28 sana ọmọ ọdún 28 ní ọmọ 28 years lọ́jọ́ orí rẹ̀ ń jọ náà tá a bá tún kúrò nínú ẹwọ́ àdíṣù tí mo wáyé tí mo pè ní 4838 nínú page 200 nínú volume 3 tá a bá wo page 201 àìkọ́ wá sọ mẹ́ yí pé tuwufiyat Khadija bintu Khuwaylid radiyallahu anha wa hiya ibnatu 65 sana pé nígbà títí tó dé bá ìyá wa Khadija ó ń jẹ́ 65 sana wọ́n ní ọmọ ọdún 75 yẹ́ ti ń ṣe 65 years afá al-Hakim ṣe mọ̀ pé àwọn ni wọ́n mú hadithu tàkọ́kọ́ wá hadithu tàkọ́kọ́ ń sọ nípa ọjọ́ orí ìyá wa Khadija níjọ́ tá Nábì fẹ́ wọn pé 28 years léjì wọn wọ́n wá nígbà tí wọ́n á sọ ọjọ́ orí tí wọ́n kọ́ọ́lẹ̀ ní àkọọ́lẹ̀ kó jáde láyé wọ́n ní àkọọ́lẹ̀ sọ wípé wọ́n wà ní 65 years nígbà tí wọ́n wà jáde al-Hakim yìí wọ́n wá ní hadha qawlun shadhun ṣe ọ̀rọ̀ tí wọ́n mú wá yìí qawlun shadhun ọ̀rọ̀ kan tó wọ́n ní tàbápẹ̀ nǹkan ní shadhun ìyẹn túmọ̀ sí pé kìí ṣọ̀rọ̀ kan tó gbajúmọ̀ lọ́dọ̀ wọn jọ náà ọ̀rọ̀ kan ló jẹ́ pé téèyàn ó bá rí jìnnàjìnnà lẹ́ti gbọ́ ẹ lè gbọ́ nítòsí àfáàní fa inna alladhi indi al-Hakim min ahimmatil muhaddithin nínú àwọn aṣáájú ní àfáà aládìsí ni nínú àwọn àfáà súnnà ni torí pé táàbá yẹn náà ni wọ́n lè ní kíra ṣíà níkà bí ọ̀rọ̀ bàbá wọn Waziri kọlọ̀n kó dákun kó là wà ń bẹ̀ ìyẹn fi hàn wáyé pé àfáà wa al-Hakim yìí wá gbọ́ èsì tí wọ́n fi sórí àdìsí yìí ibi tí mo ti lọ ní pé wọ́n mọ̀ ní ọ̀rọ̀ ṣíà ní ìrònú ṣíà ní al-Mustadrik ala Sahihayn laysa kitaban lish-shi'a bal lis-sunnah tíra àwọn àfáà súnnà ni o al-Mustadrik ala Sahihayn àfáà wa sọ ńgbà tí wọ́n sọ̀rọ̀ yìí tán kí lọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n ní ìyá wa Khadija kú at the age of 65 qala al-Hakim hadha qawlun shadhun ọ̀rọ̀ tí wọ́n mú wá yìí shadhun ọ̀rọ̀ kan tó wọ́n ni wọ́n ní fa inna alladhi indi ó lè tí ń bẹ lọ́dọ̀ mi annaha lam tablugh 60 sana ọjọ́ orí ìyá wa Khadija ò pé 60 kan tó jáde láyé kama qala al-Imam al-Hakim nínú àwọn àfáà súnnà ni wọ́n tí wọ́n jáfa lágan wọ́n ní lásìkò náà kò tí ìwọ 60 ọdún warawa al-Bayhaqi al-Imam al-Bayhaqi àwọn náà wá gba ìgbà wá nínú tírà àwọn tí wọ́n pè ní Dalailun Nubuwwah wa ma'rifatu ahwali sahibi shari'a Dalailun Nubuwwah wa ma'rifatu ahwali sahibi shari'a afa tó kọ tírà náà ni Abu Bakr Ahmad ibn al-Husayn ibn Ali al-Bayhaqi al-Imam al-Bayhaqi afa sunna ni ẹni ó sì ṣe tàkíkù tírà náà òun náà ni al-Bu'tiq al-Aji ibi wọ́n ti tẹ tírà náà Darul Kutub al-Ilmiyya tí wọ́n ń pè ní Darur Rayyan lit-Turath tá bá lọ sínú volume 2 tá bá lọ wo page 70 nínú tírà yìí al-Imam al-Bayhaqi wọ́n jẹ́ wáyé pé qara'tu bi khatti Abi Bakr ibn Abi Khaythama wọ́n láwọn kà nínú àkọọ́lẹ̀ tí àfáà wa tá dárúkọ yìí fi ọwọ́ ara wọn kọ kalẹ̀ Abi Bakr ibn Abi Khaythama wọ́n ní wọ́n kọ síbẹ̀ pé haddathana Mus'ab ibn Abdullah ibn Zubayr qala thumma balagat Khadijatu 65 sana wọ́n lọ́jọ́ orí Khadija wọ́n ló pé 65 years àfáwà ní wàyí kọlù àwọn kan sọ wọ́n ní 50 sanatan ẹ má gbọ́ al-Imam al-Bayhaqi ní sọ̀rọ̀
al-Imam al-Hakim lọ́jọ́ orí Khadija wò pé 50 alladhi indi èyí tí ń bẹ lọ́dọ̀ mi ni annaha lam tablughu 60 sana kò pé 60 ọdún kó tó jáde láyé dé pa wá sọ pé 65 years ni nígbà tí al-Imam al-Bayhaqi táwọn náà fẹ́ sọ̀rọ̀ nínú tírà wọn tí mo dá kọ kalẹ̀ fún wa yìí Dalailun Nubuwah wa Ma'rifatu Ahwali Sahibi Sharia tá bá lọ ka volume 2 page 70 nínú hadith 1988 afani qira'atu daqati Abi Bakr bun Abi Khaythama mo kà nínú àkọọ́lẹ̀ tó yẹ pé bun Abi Khaythama Abubakar gangan ló fún rẹ̀ kọ́ wọ́n sì sọ hadathana Mus'ab bin Abdullah az-Zubayri wọ́n ní qal thumma balagat Khadija 65 sana wọ́n ní Khadija pé ọmọ 65 years. Imam al-Bayhaqi ní wa yuqalu 50 sana àmọ́ wọn kan sọ wípé ọmọ 50 ọdún ló jáde láyé. Al-Imam al-Bayhaqi wá ní wa huwa asahhu èyí ni ló lálàáfíà jù. Sori pé al-Imam al-Hakim min ahimmati ahli sunnah wal muhaddithin aw wal hadith nínú aṣáájú àwọn àfáà sunna ni ó sì jẹ́ kan àwọn àgbà àfáà nínú hadith bẹ́ẹ̀ náà ni al-Imam al-Bayhaqi. So àwọn méjèèjì yìí wọ́n jó yé wa pé àwọn èèyàn ń sọ wípé ó lé lọ́gọ́ta ọdún al-Imam al-Hakim ní kò tó bẹ́ẹ̀ al-Imam al-Bayhaqi ní ara o 50 sana ọmọ 50 ọdún tó fi jáde láyé ni wọ́n wá ní wa huwa asahhu eléyìí ló lálàáfíà jù. Naam ay anna Umara afáwa ní àti ìyẹn ni wípé wa huwa asahhu ay anna Umara inda zawajiha min ar-rasul ìyẹn ni wípé ọjọ́ orí ìyá wa Khadija nígbà tí wọ́n lọ́kọ kana 25 sana ọmọ 25 years ni wọ́n ń gbà náà ìyẹn ni pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ya anna Umara inda zawajiha min ar-rasul kana bẹ́ẹ̀ni al-Bayhaqi nígbà tí ìyá wa Khadija fẹ́ fẹ́ Ànábì Muhammad ọjọ́ orí ẹ̀ 25 years kò jù bẹ́ẹ̀ ni lọ ṣe pa àti ní 28 lọ́dọ̀ al-Hakim lọ́dọ̀ al-Bayhaqi ó ní ọmọ 25 years ni ìyá wa Khadija ń gbà náà lọ́dọ̀ al-Imam al-Bayhaqi léyìí tó ń fi hàn wípé ìyá wa Khadija wọ́n ò wọ́n ọmọ 40 ọdún tí wọ́n ní wọ́n fẹ́ Ànábì ní ọjọ́ orí wọn ma bayna 25 wa 28 between 25 28 léjì wọ́n jọ náà ó ṣeéṣe kó jẹ́ pé ńgbà tí ní àjò lọ́kọláya fẹ́ bẹ̀rẹ̀ age 25 ni Khadija wọn gbà náà nígbà tí wọ́n fẹ́ ra wọn gangan ó ti wà lọ́mọ 28 years ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ àlọ́sọ́dọ̀ àfáà Ibn Kathir في كتاب البداية والنهاية أفوى أبو الفداء عماد الدين إسماعيل بن عمر بن كثير بقوا علامة مكتبة المعارف ní Beirut ni wọ́n tẹ̀ tírà náà ní 1990 tá bá lọ sínú volume 2 ní page 295 nígbà táwọn fẹ́ sọ̀rọ̀ ẹ máa gbọ́ o Ibn Kathir ó ní wa kana umruha idh dhaka 35 wa qila 5 Ibn Kathir ní ọjọ́ orí Khadija nígbà tí ó lọ́kọ wọn lọ́mọ 35 sọ wípé 35 al-Imam ẹ máa wo trick tí al-Imam Ibn Kathir fẹ́ lò ń bẹ̀ ni wọ́n ní ọjọ́ orí rẹ̀ ń gbà náà 35 years wa qila 25 àwọn kan sọ pé 25 years ẹni bá mọ Ibn Kathir dáadáa àwọn náà máa ṣe bí al-Imam al-Bukhari tí nǹkan bá ti débi irú manhaj wọn ní ọ̀nà tí wọ́n máa gbà pẹ́lẹ̀ ṣọ pé àwọn tí wọ́n jẹ́ àfá tí al-Imam Ibn Kathir tí wọ́n gbà fún kal-Hakimi wal-Bayhaqi wọ́n lọ́jọ́ orí ìyá wa Khadija nígbà tí ó lọ́kọ wọ́n ní 28 years lọ́jọ́ orí wọn al-Hakim ní 25 ni Bayhaqi ní 25 ni ó di méjì àmọ́ ẹnu Bayhaqi àti Hakim kò lórí rẹ̀ wípé ọjọ́ orí Khadija ò wọ 60 ọdún kó tó jáde láyé ọjọ́ orí ẹ̀ asbi al-hisab inda al-Bayhaqi 50 ni ọmọ 50 years ló jáde láyé lẹ́gbẹ́ ká sọ pé 50 Ibn Kathir wá ní ọjọ́ orí ìyá wa Khadija o wọ́n gbé kúrò ní 25 ìlà 35 wọ́n ní 35 ni o àmọ́ wà qila 25 sana àmọ́ wọ́n sọ pé 25 rẹ̀